Yes, ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin náà rí title. Mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí tán. At the end, mo fẹ́ recommend something fún cold, especially ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó àtàwọn tá wà ní Nàìjíríà náà òtútù ti wọlé wá. Then before kí n tó lọ, I appreciate everybody. Thank you for your support. Mo fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ follow mi lórí Facebook on Pump by 2, the public page. Thank you. Mo appreciate. Mo ti wà ní 1,000 báyìí bẹ́ẹ̀. 1,000. Follow me on TikTok. If you are on TikTok, please follow me on YouTube, please. Also follow me on Facebook on Pump by 2, the public page, not the private page, not the private group. Tó bá dẹ̀ nífẹ̀ẹ́ sí náà, o lè follow mi lórí public and private. Thank you so much. Mo appreciate yín. Ẹ̀yin náà rí title. Ǹjẹ́ ẹnìkan wà níbí báyìí ń sìn tó jẹ́ wípé o ní mọ́tò tara rẹ̀ tó ń rò pé o fẹ́ dóbò nu mọ́tò? Àbí bóyá o tiẹ̀ ti ṣe rí, àbí o tiẹ̀ ṣe rí repercussion tó ṣẹlẹ̀? Ǹjẹ́ nìkankan wà níbí báyìí léni? Irú àwọn obìnrin wo la gbọ́dọ̀ dónu mọ́tò? Irú àwọn obìnrin wo la lè dónu mọ́tò? Ǹjẹ́ a tiẹ̀ gbọ́dọ̀ dóbìnrin kankan nu mọ́tò? Kí ni repercussion? Nǹkan tí mo gbé wálé ní lélẹ̀. Yes, mo ní experience. Experience ni pé like mo ní experience bí in the past àwọn ọkùnrin méjì kan ti sọ bẹ́ẹ̀ yẹn rí tí mo ti gbọ́, tí mo rò pé superstition ni. In fact, some of you, even ìbálòpọ̀. Mo ní ìbálòpọ̀ sacred ni. Mo ní ìbálòpọ̀, energy wà nínú ìbálòpọ̀. Transmitter ni. Ìwọ lè ní positive energy. Kí èèyàn tó ń bá sùn yẹn kó ní negative. Tó bá miss, ṣé kò ní dà lámọ̀rí ti ẹrú? Mo ní sacred ni ìbálòpọ̀. Lórí ọ̀rọ̀ yìí, ẹ rí pé sacred ni. Western world, ó fẹ́ gbà lọ́wọ́ wa ká rò pé ìbálòpọ̀ just mere enjoyment. Ó ní ìwọ tí ò dákan mọ̀ tó ronú deeper ni wàá fi rú obìnrin ẹni hà wá bẹ̀rẹ̀ sí ní máa dó. Ìwọ mọ̀ pé obìnrin làwọn kan dó lọ́jọ́ kìíní àná tí àlámọ̀rí wọn dàrú. I'm not here to discourage you. Nǹkan tí mo fẹ́ sọ yàtọ̀ sílẹ̀. Ǹjẹ́ wo ti dóbò nu mọ́tò rí? Mi ò sọ pé mọ́tò ọjà o. Mo ti ṣe program kan tó dàbí pé mọ́tò ọjà lálẹ́. Tẹ́ ẹ bá ti wò, ẹ lọ trace ẹ̀kẹ́ wò. Eléyìí mọ́tò tara rẹ ni. O tún wá wò pé mo ti arrive. Mo fẹ́ dóbò nu mọ́tò. Báwo ló ṣe fẹ́ sí? Àní adventure ni. Níbo ló fẹ́ kọjú obìnrin yẹn sí? Àbẹ́yìn gangan ló fẹ́ kọ? Níbo lẹ́tẹ̀ tí fẹ́ ṣe ná? Ṣé orí mọ́tò ni nígbà tí òtútù mú lẹ́lẹ́lẹ́ lálẹ́? Àbí lórí bọ́nẹ̀tì nígbà tó fi pé èèyàn kan kò wò yín? Àbí kẹ́ tí ẹ̀ jáde síta kí obìnrin yẹn di window driver side mú kó mọ́ gbá sí látẹ̀yìn? Àbí kẹ́ tí ẹ̀ wà ní back seat kí obìnrin yẹn nẹsẹ̀ kó mọ́ gbá sí? Àbí kẹ́ tí ẹ̀ shift kẹ́ mú síìtì the other side tó wà lẹ́gbẹ̀ẹ́ driver kẹ́ kọ́ wá sẹ́yìn kí obìnrin yẹn lie down kó mọ́ gbá sí? Àbí kẹ́ tí ẹ̀ sínú búùtù? Èwo ni? Adventure ni, right? Tó bá ti rántí èyí tó ti ṣe gan, ó nà kó rí ẹ. Isn't that? Àbí o mọ̀ ni nígbà tó ń fọwọ́ rìn nínú mọ́tò? Seriously? Experience nǹkan tó wá jẹ́ kí fídíò yìí jáde. Mo ní in the past àwọn èèyàn kan ti relate to something like that rí tí mo rò pé superstition ni. Pé ìbálòpọ̀ nínú mọ́tò ó máa ń knock mọ́tò. Ìbálòpọ̀ nínú mọ́tò wọn ló máa ń knock nínú mọ́tò. Ó máa ń knock mọ́tò, your personal mọ́tò tí o sweat about. Ìdí ẹ̀ tó fi wá rí bẹ́ẹ̀ yín tèmi. Màá sọ ìdí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀. Èmi rò pé superstition ni. Àwọn ọkùnrin náà tó mo tún máa ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ọkùnrin mi máa ń sọ náà. Àwọn mẹkáníìkì náà máa ń sọ bí mo ṣe pàdé somebody shared his story nípa mọ́tò. Ó ní don't play, if you play you learn. Pé mọ́tò méjì òun ti fi gbé ọmọ lójú títì báyìí. Mọ́tò yẹn dẹ̀ write off. Mọ́tò yẹn máa ń write off to the extent that ò ní rí tún ṣe mọ́. At the end of the day, wàá wà tà lẹ́sà. Owó tó wàá fi tà gan, o lè má fi ra engine. Tó bá ṣọ́ra owó yẹn gan, bóyá wàá fi jẹun ni. Tó bá ṣọ́ra tó múra dáadáa, tó ṣiṣẹ́ dáadáa, tó gbàdúrà dáadáa, tó ṣe sàdákà dáadáa, tó ṣàwẹ̀ dáadáa, o lè má rí mọ́tò mi rà mọ́. I'm telling you. Níbi tí ìbínú kíní tí mo fẹ́ sọ yìí, ibi tí ìbínú yẹn le dé. Ẹ̀yin kò sọ pé rọ́ ni. Well, tó bá sọ pé rọ́ ni, bóyá ìwọ tó ti ṣẹlẹ̀ sí, bóyá o ti gbọ́ program yìí. Once tó ti gbọ́, yàgò fún ìwà báyẹn. Èèyàn sọ pé ọ̀rẹ́ ẹ̀ kan ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò ni, òun wá imagine obìnrin nínú mọ́tò yẹn. Ó ní bó ń ṣe sọ jáde báyìí, ọ̀rẹ́ ẹ̀ náà sọ pé yes, that is one of his target. Ọ̀pọ̀lọpọ̀ yín, that is one of your target. Bí ẹ bá ti ra mọ́tò báyìí kẹ́ dóbìnrin nínú mọ́tò, kò sí ẹ lè waste owó lórí hòtẹ́ẹ̀lì kankan mọ́ fóbìnrin. Àbí isn't that?
ó ní ọ̀rẹ́ náà sọ wípé nǹkan tó ń target nìyẹn, òun wá ní rárá kó má ṣe bẹ́ẹ̀ o, pé nǹkan báyìí ló ti ṣẹlẹ̀ sí rí, ó ní fake ni. Ó lóun lọ sọ́dọ̀ àwọn mẹkáníìkì, ó ní nǹkan táwọn mẹkáníìkì sọ ni pé ìgbà tí mọ́tò yìí ní problem, tálákọ̀ọ́kọ́ ní problem, tẹ́lẹ̀ kejì ní problem, ó ní nǹkan tó ń ṣe nìyẹn, and it is true. Àwọn èèyàn púpọ̀ dẹ̀ confirm pé lóòótọ́ ni. Ìwọ tó bá ti ṣẹlẹ̀ sí rí, àbí bóyá ó ti ṣẹlẹ̀ sí ẹ, ìwọ ò mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lélẹ̀, confirm ẹ̀ báyìí. Confirm ẹ̀ báyìí. Ó lóun ra mọ́tò alákọ̀ọ́kọ́, bóun ṣe rà á báyìí, òun wò pé òun gbé ọmọ, òun ṣáà kájòlù, òun bọ́mọ yẹn sùn. Mọ́tò yẹn, a week later, ó ní mọ́tò yẹn bẹ̀rẹ̀ mọ́tò tó jẹ́ pé ó wà standard tẹ́lẹ̀. Bí mọ́tò yẹn engine ṣe condemn yẹn, bóun ṣe tà nìyẹn. Òun tún struggle, ó kàn tó rówó ra ẹlẹ́ẹ̀kejì, òun tún struggle, òun tún ṣe, ìgbà tí yóò fọkàn sí pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn. The same thing tó tún ṣẹlẹ̀. Mọ́tò yẹn ti knock off, kó tó tún wá rí míì. Ó rò yẹn ilẹ̀kùn. Ṣé ẹ̀ ń gbọ́ dáadáa nǹkan tí mo sọ? Mo fẹ́ kẹ́ ẹ mọ wo fídíò mi kí a mọ kọ́gbọ́n. Domi. Is it everything about domi? Ẹ wo around, ẹ kọ́ lesson. Kí ló wá dé tó fi wá rí bẹ́ẹ̀? Kí ló wá dé tó fi wá rí bẹ́ẹ̀? Mo wá lọ síwájú, mo wá lọ sẹ́yìn. Mo wá come to this conclusion. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi. Bóyá tẹ́yin náà bá ní more explanation, share me. Bóyá more defense, àbí wọ́n ṣe máa sọ, share it. Ìdí ẹ̀ lélẹ̀, ìwọ ti ra mọ́tò. O ti target pé ẹ̀yin mọ́tò yìí tí n bá là ẹ́ lẹ̀, tí n bá tẹ báyìí, tí n bá gbóbìnrin báyìí, màá kàn ní kó ká ẹsẹ̀ kan síbi gíláàsì ni, màá mọ́ gbá fún ni kàkàs. O ti imagine. Ọlọ́run wá bẹ́ẹ̀ ṣe. Ó wá ń kọjá lọ níjọ́ kan, ó wá rí ọmọ aláwọ̀ tútù, tójú ẹ̀ tútù. Ó ní, roll down. Sister, how are you? Where are you going? Ó lóun lọ báyìí. Okay, let me lift you. I'm going your way. Ló bá wọlé, ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí. Ìwọ ló fine jù. O rí irú bíìtì rẹ̀ yìí rí. Ìbẹ̀rẹ̀ ẹ̀rọ nìyẹn o. O rí irú bíìtì rẹ̀ yìí rí. Bíìtì rẹ̀ yìí is out of this world. O nífẹ̀ẹ́ gan. Bó ṣe wà yìí, o lè bùn ní 10,000, o lè bínú 50,000, kódà o lè fún ní 1 million. In fact, o lè jogún mọ́tò ọwọ́ rẹ̀ yẹn fún. Arábìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní dẹ̀. Ìyẹn tó jẹ́ pé báyìí ló ti jókòó tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ti relax ara. You understand? O ti mú owó kan jáde, bí o ti gbé fún. O ti wá bẹ̀rẹ̀, nígbà tó sẹ́yìn, orí kọ́mọ yẹn ti cool down ara rẹ̀. You are beautiful. O nífẹ̀ẹ́. In fact, ara ọ̀rọ̀ tó ń sọ fún ni pé wàá fẹ́. Wàá fẹ́ ni, màá fẹ́ ni, baby mi, màá fẹ́. Wallah, I will marry you. I so love you. O tún sọ bẹ́ẹ̀ yẹn fún pé wàá fẹ́. Òun ló fine jù tó tiẹ̀ mọ̀ pé rárá kò tiẹ̀ fine. O rí. Irú ẹ̀ ló ń wá tó máa fi ṣaya. In fact, bó ṣe rí báyìí, o ti rí ọmọ rẹ̀ 3 lára rẹ̀. Ó wá dé ara fún ẹ, ó wá bẹ̀rẹ̀ gbogbo wàhálà tó ń ṣe látàárọ̀ kó lè bá rí dó nísìnyí mọ́tò ni. O fẹ́ waste time lórí owó hòtẹ́ẹ̀lì. Waste time fún ta ni? Owó hòtẹ́ẹ̀lì. Ó ti pọ̀ jù nígbà tí mọ́tò wà ńbẹ̀. Ó ti bẹ̀rẹ̀ sí ní mú ọwọ́ rẹ̀ láti bí ẹsẹ̀ ló ti mú. Ọmọ yẹn kọ́kọ́ shock, ìgbà tó rá ó relax. Ó smile, ó ṣe bí pé lọ́fẹ̀ẹ́ lójú. Ó fọwọ́ sí, ó ń fọwọ́ ra. Ìgbà tó rí pé ara rẹ̀ ti dẹ̀, ó tún mú ọwọ́ rẹ̀ lọ síbi ọyàn, ó tún mú ọwọ́ rẹ̀, ó tún fi ṣe ṣùkúṣùkú rẹ̀ lábẹ́. Ó ti dẹ́lẹ̀. Ìgbà tó rí pé ọmọ yẹn relax kò sọ̀rọ̀. Bó ṣe sí aṣọ lójú eégún nìyẹn. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀fù ẹ nìyẹn tó kó fún ní gidi gangan. Tó ń ṣe olọ́ọ̀fẹ́, tó ń sọ pé olọ́ọ̀fẹ́. Ìwọ ò mọ̀ nǹkan tó ṣe láàrin yẹn ni. Gbogbo ìgbà tó sọ pé olọ́ọ̀fẹ́ tó fi ń parọ́ pé ó fine, ó beautiful, wá fẹ́. Òun búra nìyẹn. Òun búra nínú Ògún. Òun búra nínú iron. Ìwọ mọ̀ pé mọ́tò iron ni. Òun búra nínú iron. Ìwọ ò gbé tiẹ̀ sẹ́nu mọ́. Òun búra nínú àárín iron. Gbogbo ara mọ́tò kìkìdá iron ni. Ta wá ní patron iron. Ta ni God of iron? God of small letter G ni mo ń sọ. Irúmọlẹ̀ iron. Ògún ni. Ògún lákáyé. Ọ̀sìnmọlẹ̀. Kò lómi lé fẹ̀jẹ̀wẹ̀. Kò lásán lé fi mọ̀ kí mọ̀ bóra. Ọkọ Adéọlá. Ọkùnrin làǹtì. Ọkùnrin kàbìtì. Ọkùnrin alágbára. A fi gbogbo ara ṣe kìkìdá ẹ̀rù. Olófin búra ẹ̀. Ọkùnrin olóòótọ́. Ọkùnrin tó fẹ́ ìyànjẹ. Ọkùnrin tó fẹ́ èké. God of truth. God of justice. God of law and order. Olófin búra yẹn tó bá mọ̀.
kò dìgbà tó bá gbé mọ́tò yẹn hànú àbí tó gbé machete sẹ́nu. Bó ṣe wà nínú mọ́tò tó ń parọ́ yẹn, òun búra ni, òun fi Ògún búra. Ìwọ ò mọ̀ pé ó rí ìjògún, ìjògún wàá rí torí irọ́ ló ń pa. Ìjògún náà ni pé lẹ́yìn ọ̀sẹ̀ kan, kódà ó lè fún ẹ títí di oṣù kan, kódà ó lè fún ẹ títí di ọdún kan. Ó máa bẹ pile ẹ ní, ó máa bẹ pile because oríṣiríṣi ló ń gbé. Ó show rẹ ní power. Ògún ó show rẹ pé wọn èé fi Ògún búra. Gbogbo àlámọ̀rí máa dàrú ni. So wá rí mọ́tò yẹn tó fi búra bí ẹni pé ó fi ń búra yẹn. Mọ́tò yẹn ó write off, ó knock beyond recognition, ó knock beyond pé ò ní lè repair rẹ̀ mọ́. That is the simple arithmetic. Àsìkò yẹn owó wàá sá. Torí mọ́tò yẹn, the last of that motor is to sell that motor off. Tó bá wá sell mọ́tò yẹn off, tó ti kọ́gbọ́n kó mọ́, tó bá ti irú ẹ̀ ó ti ṣẹlẹ̀ sí ẹ. Irú àwọn tó máa ń má jẹ́ kó Ògún bínú sí ẹ. Má jẹ́ kó Ògún bínú sí ẹ. Ògún irúnmọlẹ̀ tó jẹ́ pé òun ló kọ́kọ́ wá tó lànà fún àwọn others irúnmọlẹ̀. One of the most important irúnmọlẹ̀ nílẹ̀ Yorùbá, not only ilẹ̀ Yorùbá, àti some other places. Kò síbi tí wọ́n ti mọ story Ògún, story Ògún tí wọ́n ti mọ̀, tó dẹ̀ tún jẹ́ similar. God of iron, warrior of war. Ọkùnrin ńlá là ń ké sí, kò fẹ́ dọ̀tí, kò fẹ́ rọ́. Ẹ̀yin kó tó wá ṣe tán, ẹ wá mú àtọ̀, ẹ wá splash káàkiri. Ìbínú Ògún nìyẹn ló fi dàbí ẹni pé after tẹ bá dóbò tán nínú mọ́tò, especially àwọn ọmọ ọlọ́mọ tẹ parọ́ fún, ni mọ́tò fi mọ́ knock. If you like, you believe it. If you like, don't believe it. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan mo sọ wípé tó bá jẹ́ pé ìyàwó yín kọ́, a fi yẹn há, a sì ń wo bí tá a máa gbé kà. Bẹ́ẹ̀ pẹ̀lú experience èwo làbúrò dóbò nínú mọ́tò. Ẹ lọ nú ilé. Tó bá tẹ̀ wá, mi ò advice tó ṣe. Bẹ́ẹ̀ tó bá lọ pé ìyàwó rẹ̀ ní òun pé ò parọ́, ò búra, kò nídìí kẹ́ mọ́ búra. Ẹ sòótọ́, mo fẹ́ sí ẹnu mọ́tò, mi ò nífẹ̀ẹ́ rẹ, mi ò ní kankan ṣe pẹ̀lú rẹ. Tó o bá ti parọ́, ó ṣeé ṣe kó mọ́ go through this hell. Ìwọ tó o bá mọ̀ tẹ́lẹ̀ tó yẹ pé this is your first time tó ń gbọ́, o ti gbọ́ náà nìyẹn, ó dẹ̀ ti stamp nìyẹn. Èmi kọ́ o, experience àwọn èèyàn ni. Tẹ́ bá sọ pé léyìí irọ́ ni àbí ẹ sure, ẹ bì lọ́wọ́ mechanic. Ẹ bì lọ́wọ́ àwọn mechanic. Ẹ má parọ́ fún ọmọ èèyàn nínú mọ́tò nítorí pé ẹ fẹ́ dó nínú mọ́tò. Nítorí tẹ́ bá ṣe bẹ́ẹ̀, ẹ ń fi Ògún búra nìyẹn. Ìwọ tó bá ní something, I can go on and on this definition, but time ti ń lọ. Ìwọ tó bá ní something else láti sọ pé ìdí ẹ̀ tó fi ń ṣẹlẹ̀ báyìí ni o, dákun jẹ́ kí n gbọ́, please, I need to know. Then ìwọ tó bá ti experience ẹ̀ rí pé lóòótọ́ ni Ájà bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí ó ṣí mi lọ́pọlọ o, nǹkan tó ṣẹlẹ̀ dákun share mi ní very clear voice note so that káwọn èèyàn lè learn. So mo promise pé òtútù ti wà, àwọn ọmọ òtútù mú wọn, imú ti block, kíní yẹn ti ń generate malaria, ó ń generate serious sickness fún wọn. Mo fẹ́ kẹ́ ẹ lọ wá ewé tíì, ẹ wá kó pọ̀, ẹ kó sínú pot, ẹ bomi sí kó kún dáadáa, ẹ gbé kaná, ẹ kọ́kọ́ ṣan ewé yẹn nù, ẹ ṣàn nù dáadáa, ẹ wá gbé sínú pot, ẹ wá yí omi sí kó mú dáadáa, kẹ́ ẹ wá sè, at least ẹ sè fún 30 minutes. So yẹn tó bá ti ń boil, tó bá ti bẹ̀rẹ̀ sí ní boil, ẹ ṣe yẹn fún 30 minutes. Then ẹ jẹ́ kí ewé yẹn wà nínú pot yẹn, kẹ́ ẹ máa mu omi yẹn ní gbígbóná láàárọ̀ nírọ̀lẹ́. Yes. Àgbàlagbà half cup. Ọmọdé ẹ divide cup yẹn sí ọ̀nà 4. Cup kan ẹ share sọ́nà 4. Ìdá ọyọ kan bẹ́ẹ̀ ni kọ́mọdé máa mu láàárọ̀ nírọ̀lẹ́. Òtútù yẹn ó sálọ. Òtútù yẹn ò ní mú dípò tó máa cause ní problem àbí tó máa lọ lead sí a kind of pneumonia. This is on point by 2 using my words for this. Please think wisely. Ìbálòpọ̀ is sacred. It's exchange of energy. Bye.